yé lu tó. Àdúpẹ́ o ọlọ́run ṣe ìyanu ó sì aládùúrà pé gbogbo wa la máa ní ire lábẹ́ yóò kọ́ sí àdúgbò alágbára náà. Màmá ìyẹ́ ti ẹ̀rù eléyìí báyìí kó lè rí báyìí nígbẹ̀yìn ọ̀rọ̀. Ṣé ẹ̀rù kó lè padà rí báyìí nígbẹ̀yìn ọ̀rọ̀? Mi ò lérò nígbàgbọ́ nínú ọlọ́run kó máa dá àtúnṣe màmá dá màmá lò mi ò rí mo lérò bẹ́ẹ̀ ọmọ yín sọ kíní kan fún wa ó ní ẹ kì í jalè Ọlọ́run ó lè fẹ́ràn láti máa sọ táìtì púpọ̀ jù ta ló fẹ́ lè kọ́ yín. jẹ́ pé Ọlọ́run gan máa sọ fún mi mo máa rí pé Ọlọ́run máa gbogbo ìgbà ni mo máa láì má ti ṣe bẹ́ẹ̀ wọ́n máa dùn pé pé bá owó tó bá wà lọ jí owó mi ó yọ jí owó mi ó bá mú mi yọ owó mi kó tó máa yọ ọ̀dọ̀ wáyà kó tó lọ kó fẹ́ kó lọ sí láìsí. ẹ bẹ lọ fún ṣe ìsọdẹ́kàwé ìdánwẹ́wàá. ó bá ṣe ló yẹ bá owó wo àfi bá ṣe láti máa ṣe kò yé èmi náà bó ṣe yé kò yé mi bó ṣe yé mi ní ìjọ kan wọn fún mi lówó ẹnìkan ló fún mi ní owó ẹnìkan ní onítọ̀ fún mi ó fún mi ní 50,000 ó sì fún mi ní 50,000 ó wá rí pé ìjẹ́ kí ìjẹ́ kọ́ ọmọ mi dẹ̀ dé wọ́n fóònù ti rẹ̀ ó fi ìdá mẹ́wàá yín. wọ́n bẹ̀rẹ̀ sí sọ ṣé wà lẹ́kùn iṣẹ́ èmi bàbá máa pa wọ́n láti fún 50,000 50,000 ọ̀nà rẹ̀ àkójá ẹ̀lọ́kọ̀ fún ṣọ́ọ̀ṣì kan lẹ́lọ́kọ̀ fún ọlọ́run ṣe máa fún ọlọ́run mi nìyẹn ọlọ́run ṣe máa sọ fún mi náà owó èso tí wọ́n fún ọ ní ṣọ́ọ̀ṣì kan nìkan ní fún wa táwa fi jẹun ọlọ́run kò sí ṣe ìyá kọ́kọ́ lọ sí ìyá èmi ò bá wọ́n adájọ́ fún wa. Wòlíì Àgbàlá Gabriel tọ́lọ́ ń lò lẹ́nu kí lẹ fẹ́ sọ fún un. Wòlíì Àgbàlá Gabriel tó lò lóore ní kí lẹ fẹ́ sọ fún Wòlíì Àgbàlá Gabriel. Lára àwọn òṣèré tíátà tí wọ́n dúró tì í wọ́n ní ọ̀kan ní Folúkẹ́ Dáramọ́lá kí lẹ fẹ́ sọ pa ọmọ yín Folúkẹ́ Dáramọ́lá. ọmọ gidi ni ó ṣe wà yẹn torí pé ọmọ tó ṣe pé òun náà ní dà gbogbo ọdún ayé rẹ̀ kò ní rí ìbànújẹ́ àní lójú ẹ̀kọ́ lórí rẹ̀ àní rí ibi lórí rẹ̀ kò ní kò ní lọ àdúrà ọlọ́run àlàyé yóò sì máa bàbá nítorí pé aláàánú ọmọ yẹn jẹ́ fún mi aláàánú ni fún mi o bí wọ́n bá ní ìkàkọ́ tí a fẹ́ ṣe ní Lagos State ló ń fẹ́ ṣe Lagos State wọ́n ti sọ fẹ́ níbi wọ́n fẹ́ ṣe ìjọba ìgbésẹ̀ kẹ́ ẹ wá síbẹ̀ ẹ wá síbẹ̀ mo sì máa fi ọ̀pá ní kí n má wọ́rì á mú owó bí màá ṣe dé bẹ̀ bí wọ́n ṣe dé bẹ̀. ìyẹn Folúkẹ́ Dáramọ́lá. bẹ́ẹ̀ni bá lọ tó bá kò tó bá mi ráìsì gbé wá kéde tí mo ṣe oríṣiríṣi. ìyá ẹ̀yin lẹ kọ́ ṣe tíátà ni tí ó kọ́ṣẹ́ lọ́dọ̀ yín ni. mi ò kọ́ṣẹ́ lẹ́lẹ̀ o. tí ó kọ́ṣẹ́ lọ́dọ̀ yín ni. rárá mo wà mọ̀ pé ọmọ ní tíátà ni kódà ó pẹ́ kí n tó mọ̀ pé ọmọ ní tíátà nìkan òun ò tí ì yẹ mo ò tí ì lóko tó ṣe kí níbẹ̀ ṣùgbọ́n tí mo ti níjọ́ tí ó ti tó mo ti mọ̀ báyìí mo máa ṣe bí ọ̀gbìn náà
mú yín bí ìyá. Màámi tó bá lọ bó bá bọ̀ àwọn àgbà màámi máa ṣe kékeré báyìí fún mi. Màmá bí ọ̀rọ̀ yín ṣe wá rí báyìí bọ́ọ̀rọ̀ yín ṣe ibi tó délé ní ó ṣe dùn tó ń dàn yìí ẹ̀kọ́ wo ló kọ yín mà? Ẹ̀kọ́ tó pọ̀ rẹpẹtẹ ṣẹ́rí ṣe àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ àkọ́kọ́ gbẹ̀kẹ̀lé ni pé àkọ́kọ́ dúró sí ọ̀rọ̀ wa lánàá pé Ọlọ́run ibi gbogbo ní kí a ti mọ̀ pé Ọlọ́run ló lo gbogbo nínú gbogbo ọba tó tó gbójú lé ní ọba tó tó gbẹ̀kẹ̀lé ní ọba tó tó tẹ̀lé mọ́ ní ọba tó tó fẹ́ yọ tó fi ẹni lẹ́yìn ìgbà náà ṣẹ́rí iṣẹ́ èrò èmi Ọlọ́run lórí tíẹ́tà wá dúpẹ́ pé Ọlọ́run tó wá fún ìgbèrú náà wá sí iṣẹ́ ló kú ònínú ẹni tí ìdí èdè ó ṣe pọ́n tó ó mọ́ ó lé tẹ́lẹ̀ o Ọlọ́run ló tó tẹ̀lé o Ọlọ́run ló tó gbẹ́kẹ̀lé o Ọlọ́run ló yẹ kéèyàn mọ̀ pé Màámi ó kù béèrè méjì mà ìkan ni pé ṣé ẹ lè padà sóko eré tíátà tó bá yá báyìí ṣẹ́ṣẹ́ tán. Kí ló dé wọ́n ti ṣẹ́ nígbà tí ṣebí mo sì lórí ìkọ́ ìdọ̀kọ́ tó ní pé mo wá sí kìí mo sì kìí mọ́tò sí ṣebí mo ṣiṣẹ́ mo ì máa bọ́ ọmọ mi kan ṣiṣẹ́ ní ọ̀dí 15 ní ìsìn Ọlọ́run kò jẹ́ kí. ó jẹ́ ti jẹ́ ọ̀dìjà ọjà àwọn ọmọ Nàìjíríà káàkiri àgbáyé kí lẹ fẹ́ sọ fún wọn. tí mo wá sọ fún gbogbo àgbáyé Ọlọ́run Elédùmarè kó wá fún Nàìjíríà ṣe Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ Nàìjíríà tí Nàìjíríà wá dìde kí wọ́n ṣàánú wa lórí iṣẹ́ wa gbogbo àwọn ẹgbẹ́ òṣèré lórí kálukú lórí ìdílé kọ̀ọ̀kan kí ó ṣàánú wa ní Nàìjíríà kó ṣàánú wa kí orílẹ̀-èdè tó ṣèdè kó ṣàánú wa kí àgbọ̀dọ̀ fún wọn. ẹ ṣùgbọ́n wà. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.